ní ìtẹ̀síwájú pẹ̀lú tí a ń bá lọ nínú ìwé Garment of Compassion. A ṣàlàyé fúnra wa ní ọ̀sẹ̀ tó kọjá níparí wípé lára àwọn aṣáájú wa dáadáa tí wọ́n wo ìwé yìí, lára wọn náà ni Professor Abdulwahab Muhammad Jamiu Ẹlẹ́ṣinwá. So lára nǹkan tá sì sọ lọ́wọ́ parí níbi review wọn náà ni wípé ìwé yìí o, ìwé tó jọ wípé gbogbo èèyàn pátápátá lóògbà tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí làwọn recommend rẹ̀ fún. Kódà wọ́n sọ nǹkan kan bẹ̀ ni wípé ìwé yìí fẹ́ni tí bá ṣẹ̀ṣẹ̀ ń yọ òun bọ̀, lẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ lọ́kọ ńlé àbẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ níyàwó ńlé, ẹni tí wọ́n gbádùn púpọ̀ ni. Ẹni tó bá ti márì tẹ́lẹ̀ tí ò mọ bó ṣe fẹ́ ṣe ra rẹ̀ sí, ìwé yìí ó fún ní guidance lọ́nà tí ó jẹ́ kí ìgbéyàwó rẹ̀ kó dùn kó lárinrin. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ sọ pé lára nǹkan téèyàn lọ gbádùn nínú ìgbéyàwó òun náà ni ọ̀rọ̀ ìbálòpọ̀ yìí. Torí pé lára àwọn reality tá a rí wípé ó ń fa problem nínú marriage mi lónìí, òun ni wípé ọkọ àti ìyàwó mi gan wọn ò mọra wọn rárá. Wọn ò mọra wọn. Wọ́n sì ń lo ọdún 5, ọdún 10 wọ́n ń lò lọ nínú marriage. Lọ́nà wo? Ìyàwó mi Ọlọ́run bá lékè lábá ṣe wọ Ọlọ́run lọ́nà ṣe máa ń ṣiṣẹ́ rẹ̀. Ìyàwó mi bó ṣe wọlé ọkọ báyìí, oṣù tó tẹ̀lé ló ti lóyún. Látàrí pé wọ́n ní ìbálòpọ̀ náà ni. Ìbálòpọ̀ tán ni kì í ṣe ìbálòpọ̀ pé ìbálòpọ̀ tó gbádùn. Ìbálòpọ̀ tó yẹ pé tìnira náà ni pé ìyàwó gan ìbẹ̀rù bójó. Kò tiẹ̀ mọ̀ bó ṣe tiẹ̀ ṣe gan tó fi doyún gan. Ọkọ náà bóun náà ṣe tó fi doyún kò yé. Lẹ́yìn ìgbà tó bá lóyún tán tí gbogbo wàhálà inú oyún bẹ̀rẹ̀ táwọn ọmọ rìn tí gbogbo ẹ̀ máa ṣe, àwọn méjì ò tún gbádùn àwọn gbogbo àwọn náà ni. Ìbálòpọ̀ náà lọ dédé títí tó tún fi ó bímọ. Ìgbà tó tún bímọ tán náà wọ́n tó dúró 40 days. Lẹ́yìn ìgbà wọn náà ó tún kù wàhálà à ń tọ́mọ à ń ṣe gbá à ń ṣàwo, ìbálòpọ̀ náà ò tún lọ dédé. Kò tún pẹ́ sígbà àwọn ìbálòpọ̀ díẹ̀ tó tún ní báyìí. Ọmọ bá tún wọ̀, ọmọ mi tún dé. So bẹ́ẹ̀ lómi ṣe bímọ 3, 4, 5 nìyẹn. Tí wọ́n understand sexual life ara wọn. Kí tiẹ̀ ní sexual life yìí gan wà ń pa. So that is the situation of some people. Ló fi jọ wípé kéèyàn kọ́ ẹ̀kọ́ rẹ̀ síwájú kéèyàn tó wọ inú ìgbéyàwó, kéèyàn mọ̀ nípa rẹ̀. Téèyàn bá ti ń prepare rẹ̀, mo fẹ́ lọ́kọ o, tètè mọ́ prepare kalẹ̀ kó mọ́ kára àwọn. Ọkọ ti wá fọkàn sí pé báwọn ṣe ṣalákọ̀ọ́kọ́, ẹlẹ́kejì, ẹlẹ́kẹta, ọmọ kẹrin, ọmọ karùn-ún, pé bí ó ṣe máa lọ náà nù. Àmọ́ tóbìnrin bá ti wá bímọ tán, wàhálà yìí wá dé. Àwọn kan kó wá dá sóhun lójú pé ojú tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ open. Ẹ̀rù kó ṣẹ̀ṣẹ̀ ṣe ìyàwó ni. Bẹ́ẹ̀ni. Gbogbo ara rẹ̀ ó máa move kò ní gbádùn mọ́. Tọkùnrin ò bá wá fura ní aspect yìí, ọlọ́mọdé kí ẹ̀ dọmọ yẹ̀yẹ́ náà ló fà á jẹ́ pé gbogbo ẹ̀kọ́ tá à ń kọ́ra wa yóò sì pàtàkì. Ó sọ pé tẹ bá kọ́kọ́ lọ́kọ báyìí wọ́n ṣe kẹ́ni kankan pressure rẹ ọdún 3 kọ́kọ́ fi gbádùn ọkọ rẹ kẹ́tì ẹ̀ má ronú kẹ́tì ẹ̀ lóyún rárá àti rárá. Àmọ́ kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fún. So ẹlòmíì gan ọdún 3 ó lè máa lóyún rárá, àmọ́ ní tó yẹ ká mọ̀ náà wọn ò sì mọ́ láàrin ọdún 3 wọn náà ni. So Prof wa sọ wípé ibi tá lọ ní Prof wa sọ wípé ìwé yìí o kì í ṣàwọn tán ṣẹ̀ṣẹ̀ ń yọ òun bọ̀ nípa ìgbéyàwó nìkan ló wúlò. Kódà àwọn tán ti wà nù rẹ̀ tipẹ́. Bẹ́ẹ̀ni, wọn ríra wọn discover àwọn ò ní right discussion tẹ́ kan ní tẹ́lómi tó yẹ. Irú ọ̀rọ̀ tá à ń sọ yìí tóbìnrin ti bí gbogbo àwọn ọmọ tán tó yẹ pé ó yẹsẹ̀ wọn á relax, kò sí fíà pé òun ń bọ̀ àbí kí ni ìgbà wọn ló sì fẹ́ mọ explore. Àwọn rántí átíkù kan tẹ ẹ̀kọ́ tó sọ pé sex begins at 40. Bẹ́ẹ̀ni. Ìgbà wọn kan ní sọ̀rọ̀ kí ọ̀yà. So ẹni ìgbà òun gan lẹ́wàá rí tọkùnrin mi ẹsẹ̀ wá neglect ìyàwó rẹ̀. Bí tágbà kò sì máa ń ṣẹlẹ̀ nù. Ẹ wà á rí nísìn gbogbo àwọn obìnrin tí wọ́n bá neglect bẹ́ẹ̀ tí wọ́n bá lẹ́nu àti sọ̀rọ̀ nínú àwọn chapters tá a kọ nínú àwọn ìwé ẹni tó ní ṣe pẹ̀lú communication. In fact, Allah sex and intimacy, alhamdulillah, à ń review rẹ̀ lọ́wọ́ báyìí. Tá a tún try láti kó àwọn nǹkan kan sí nínú nǹkan tá a tún discover lọ́ndà sex and communication. Ó ní pé ọkọ àti ìyàwó wọ́n tijú ara wọn débi pé ìyàwó ò lè yanu sọ̀rọ̀ fún ọkọ rẹ̀ nípa pé irú nǹkan tí mo fẹ́ nì. Ọkọ náà ò ní lè sọ fún ìyàwó rẹ̀, ẹ dákun kí lè á fẹ́ra yín sí. Ọkọ mi bá sọ báyìí ìyàwó ni ẹ̀yin tí a fẹ́ràn sọ kú sọ báyìí. Bí ìyàwó mi bá sọ báyìí ni wọ́n ló tún ti kọ́ gbogbo àwọn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tó ń sọ jáde lẹ́nu. Ẹ mọ̀ wá wò ìyàwó tí wọ́n neglect wọn tó bá jẹ́ pé ìyàwó tó yẹ pé ojú rẹ̀ gbébì kan ni yóò mọ̀ lọ sí kú sẹ́ńtà.
ìwọ sì neglect ẹ̀ apá jùlọ lọ́pọ̀lọpọ̀ àwọn ọ́fíìsì káàkiri nísìn kọ́lọ́n kó ṣàánú wa lára aró eléyìí náà lẹ́ẹ̀tì tẹ́lẹ̀ mẹ́rin sọ pé ìyàwó wọn ò lè ṣiṣẹ́ o torí ó máa ń tí ń ṣẹlẹ̀ torí pé náwọn ọ́fíìsì dáhùnsọ yìí náà àwọn àwàdà tí àwọn ọkùnrin àti obìnrin bára wọn sí lẹ́ẹ̀tì mọ̀rú àgbákò tó lè máa ṣẹlẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa so à ń pelé ìpàrọwà sí gbogbo àwa tá a jọkùnrin pé ká má torí pé àwọn ìyàwó wa wọ́n ti pé 30 ó ti pé 40 ó ti pé 50 wàláhì àwọn ẹlòmíì pé 60 and above kọ́lá 70 wọ́n sì ń gbádùn ara wọn dì sí. nígbà tí wíwà aláṣẹ kọ́kọ́ jáde ẹnìkan wà nínú àwọn mọ̀mọ́ wa tí a jọ ń sọ̀rọ̀ wọ́n wá sọ pé àṣùdé sí ẹ bá sẹ́ndì ìwé tiwa o ìwé aláṣẹ ẹ̀yin báwo grandma ẹ dákun ó jàre àṣùdé sí ẹ fẹ́ yọ mí sẹ́tìmù àwọn ìyá lọ rí wọ́n ní àwọn ìdàgbà má lábẹ́ o. tó ẹ dákun ẹja abẹ gbogbo ìta ń sọ yìí ó kàn dàbí eré ni o ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ilé mi tó yẹ pé ọ̀rọ̀ táwọn ń bá yín sọ yìí gbogbo ẹ̀yin bàbá wa tó yẹ pé iná ilẹ̀ bí wa ẹ̀yin grandpa Ọlọ́run jẹ́ kí kẹ́ gbọ́ wáyé dáadáa ju bá a ṣe sọ lọ àwọn ọ̀rọ̀ táwọn grandma tí wọ́n lè sọ fún yín là ń sọ yìí o. ẹni tó bá tiẹ̀ fẹ́ dán ìyàwó rẹ̀ wò ẹ jẹ́ ká tira rẹ̀ ẹni tó bá fẹ́ dán ìyàwó tó bá fẹ́ mọ bí ṣe ń ṣe ìyàwó rẹ̀ lọ́kàn kan ti béèrè kan sí wò pé lágbájá kí ló ẹjọ́ sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀dì kẹ́ tó sùn ẹjọ́ discuss ẹni tó gbé sílé gan-an òun kò kẹrẹ. ẹjọ́ jókòó lórí ẹjọ́ sùn lórí bẹ́ẹ̀dì kẹ́ ẹjọ́ discuss kẹ́ sọ̀rọ̀ kí kálukú sọ ọkàn rẹ̀ so kọ́lọ́n kó ṣe nírọ̀rùn. Àmín. So kọ́lọ́n kó bá a ṣàlékún dáadáa fún Professor Abdulwahab Muhammad Jamiu Ẹlẹ́ṣin. Ìyẹn ni review tọ̀dọ̀ tiwọn tí wọ́n fi kún ìwé Garment of Compassion yìí lẹ́sẹ̀ wípé ìwé táwọn ó rẹ̀kọ́mẹ́dì fún gbogbo ìdílé mùsùlùmí ni kọ́lọ́n kó ṣe ìdílé wa ní ìdílé aláyọ̀. Èyí tó kàn nínú review láwọn ọ̀rọ̀ táwọn èèyàn sọ òun náà ni review ti Dr. Abdullahi Soliu Ìṣọ̀lá. àmọ́ mú eléyìí ní ọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn tá a bá fẹ́ pè sí orí ètò 09072386975 09072386975 àbí 08134644877 àwọn tá a bá ní 34644877 àwọn tá a bá ní questions tí a fẹ́ béèrè lórí àwọn matters tá a ti discuss lónìí ètò sì pàtàkì jù ń bẹ tó yẹ pé nínú àwọn nǹkan tí ń bí divorce lọ́nà tó pọ̀ láwùjọ wa lónìí tí àbọ̀mọ̀ sọ̀rọ̀ pé ní tí mo fẹ́ kọ́ fẹ́ ni tó bá fẹ́ yóò lọ àlùbáríkà kìnnìkan tí wọ́n máa làgídí ẹni tó sáfẹ́fẹ́ ni ó tiẹ̀ tó lóde òní àwa tá a lá ń gbìyànjú lójú ọ̀nà súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ pé àwọn ọmọ kéékèèké kan wà nísìnyí tó jẹ́ pé alaikum salaam wa barakatuh naam. Naam. ó ti kọ́ tì mí so a nídìí láti ṣe sùúrù ká má sọ pé nítorí ìmọ̀ tí ń bẹ lára wa pé àwa mọ̀ ju àwọn àgbàlagbà lọ a lè mọ ìmọ̀nù tírà ju àwọn àgbàlagbà míì lọ àmọ́ ìmọ̀gbọ́n ayé ó kọjá be careful. So then environment kálukú wa a gbọ́dọ̀ wò ó láti pé a fẹ́ lọ́kọ a fẹ́ ní ìyàwó ká sì fura dáadáa ká sì investigation wa délédélé a rí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò kó ọ̀rọ̀ yìí kò kéré Ànábì ò sì kò sọ pé nítorí pé àwọn kan wà tí wọ́n súnmọ́ òun wá fún wọn ní pass mark because tó bá padà ṣẹlẹ̀ Ànábì náà ni wọ́n bá pé ebi ẹ̀yin lẹ rẹkọmẹ́ndì lágbájá fún wa then the fact pé wọ́n rẹkọmẹ́ndì yẹn náà kò tí túmọ̀ sí pé bóyá nǹkan ò lè padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àmọ́ à ń gbèrò pé kọ́kọ àtìyàwó kan sì sùúrù pẹ̀lú ara wọn káwọn máa sáré pariwo divorce náà. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Náà.
àti fámìlì ni àwọn bàbá ìyàwó àti ìyá ìyàwó àtàwọn ẹ̀ka tó wá jẹ́ pé èèyàn ní àfikún wọn lè gbé àti ìyàwó pẹ̀lú wọn ọ̀dà papọ̀. Ó lẹ́tọ̀ọ́ sí ọkùnrin yẹn fún ọmọbìnrin yẹn kalẹ̀. Ṣé ọmọbìnrin ni wọ́n lọ fẹ́ nílé mi based on recommendation? Ní tá à ń sọ, ẹ bá wádìí irú recommendation dáadáa, ẹ rí i pé kì í ó fẹ́ mọ́ jẹ́ pé àwọn onímọ̀ ni wọ́n recommend. Ẹ kẹ́ ẹ rò pé ọ̀rọ̀ táwọn èèyàn kàn ń gbọ́ lérèfé ni. Ó rí à torí kò sí bí bàbá ò ṣe ní dá tí màmá ò ní dá tọmọ náà ò ní dá tó sì tún wá recommend pé ẹ mọ̀ sọ ní orí. So àwọn tá a ní ká lọ bá kì í ṣe just anybody. Because ẹni tó mọ̀ wọ́n lórí social media pé ẹni tó mọ̀ wọ́n délédélé. Nínú àwọn àfáà tá a sì trust pẹ̀lú mímọ̀ tí ń bẹ lára wọn pé àwọn ẹni yìí wọ́n ní parọ́ fún wa, irú àwọn yẹn ni òun ló fà tó pé investigation gbà mí ẹlòmíì ọmọ kanjú pé àti ìgbà kí ni wọ́n sọ. Ẹnìkan pè mí jò ní bóyá ni òun náà ń gbọ́ níta ń sọ báyìí. Ó ní òun ti propose sí sister kan o but wọ́n ní àwọn ó pè òun bọ̀ ó ti ń lọ bí ọ̀sẹ̀ méjì báyìí. Kódà nígbà míì yóò tọdún kan. Ọmọ obìnrin ṣòro fi kalẹ̀ fa kò easy. So torí pé tó bá ti fi kalẹ̀ gbogbo power tí ń bẹ lọ́wọ́ bàbá ó ti transfer rẹ̀ fún ọmọ. So ọ̀pọ̀lọpọ̀ òbí ọmọbìnrin lọ́pọ̀lọpọ̀ gbà ẹ́ rí i pé wọ́n fẹ́ ṣe ìgbìyànjú lórí pé ibi tọ́mọ wa ń lọ yìí o ṣé ibi tó yẹ kó lọ ni. Ibi tó yẹ kó lọ ni. Àwọn tá a fẹ́ pè sí rétò 09072386975 àbí 08134644877. Ká sì má máa ṣe investigation orí social media torí ibi táyé ti lu jára wọn lónìí. Ẹlòmíì sọ pé kí láwọn wá di tá a lè rí online. Bàbá gbogbo ẹ̀ ní ká ṣe. Gbogbo ẹ̀ ní ká ṣe. Ṣe rí nínú investigation social media now. Aleykum salaam wa rahmatulah. Naam. Ṣé rí tó máa ń pọ̀ sí kíní yẹn ẹwà ni máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀. Ìfún wọn bá ní pẹ̀tọ́ ẹ lọ ṣèwádìí ọmọ yẹn o. Wàláì tó máa sọ lóyún pé àwọn ọmọ yẹn ò dáa fún nípa. Bẹ́ẹ̀ni. Wàláì bẹ̀rẹ̀. Ó ti rí tí wọ́n nù. Ilé ni pé yóò ní pé àwọn ò lè sọmọ yẹn lẹ̀. Tó àìlè bí ilé tọmọ yẹn bá wọlé tán púrẹ́mù ní fún yẹn. Tó agbọ́lá ni látọ̀ fi. Ẹ ṣeun jazakumullah. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni aláì òdodo làfà sọ. Dó ẹ ṣeun jazakumullah khairan. Dó ẹwà òun náà ṣe pàtàkì. Òun ni nǹkan àkọ́kọ́ téèyàn kọ́kọ́ rí lára ọkùnrin àbí nǹkan àkọ́kọ́ téèyàn kọ́kọ́ rí lára obìnrin. Àmọ́ ẹ má jẹ́ ká jẹ́ pé òun ni ó jẹ́ priority. Tẹ́sìn bá jẹ́ priority tíwà jẹ́ priority, ẹ̀sìn yẹn àtiwà yẹn yóò beautify ẹni tí débi pé ó máa wò pé ṣé ẹni tí mo fẹ́ nígbà tí mo fẹ́ ṣé bó ṣe rí náà ni yóò tún máa fáìn sí yàtọ̀ nígbà tí ìwà rẹ̀ bá dáa tí ẹ̀sìn rẹ̀ náà sì dáa. Àmẹ́ni tí ẹwà rẹ̀ dáa tí ìwà rẹ̀ ò dáa ó fẹ́ fi ẹwà rẹ̀ gbẹ̀mí rẹ̀ nù. Wọn kò sọ wa ń bẹ̀. So lára investigation gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ó ní pé gbogbo social media handle ọkùnrin tẹ́ bá fẹ́ fọmọ yín fún ẹ lọ wò dáadáa àti tí obìnrin náà wá lọ jẹ́ pé àwọn tẹ́ wà ní gúrùpù àwọn tẹ́ máa lálàsí àwọn àfáà àti lálàsí ọmọ yín kò ní le fún ọ. Àwọn tó mọ̀ sọ pé àfáà yìí ó ti kó sínú nǹkan báyìí ó ti kó sínú nǹkan báyìí kò sí irú àfáà tí wọ́n àti lálàsí tán bẹ́ẹ̀ bá fún wọn lọ́mọ ó kó sí wàhálà nù. Irú ẹ̀ sì ti ṣẹlẹ̀ dáadáa náà àwọn tó pé wọn ò brain wash àwọn ọmọ ọlọ́mọ àwọn ò sí lára wọn o àwọn náà ò sì sí lára wa wọn kàn ń fún súnnà ló kọ tí èsì ti tiẹ̀ ni. So à ń sọ fún wa nísìnyí pé ká yájú dáadáa ká mọrú àwọn tí a fọmọ fún ká sì mọrú àwọn tí a jẹ́ kọ́ mọ wa lọ́kùnrin náà kò fẹ́. Àwọn sisters mi wà lórí social media ní sísọ pé tẹ́ bá lọ wo àwọn handles wọn dáadáa àti nǹkan tó ń sọ. Ẹlòmíì follow àwọn feminist. Ẹgẹ́tì. Aleykum salaam wa barakatuh. Náà ẹ ṣeun.
ẹgbẹ́ sọ yìí kò sí ẹnì kan tó máa fi ọ̀pọ̀ náà àfààní mo ń sọ ní 200 level medical student yóò withdraw ni ó gbọ́dọ̀ yóò withdraw ni ọyàn gbọ́dọ̀ tọ ojú rẹ̀ ó padà wá wálẹ̀. so ṣe ti rí báyìí ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan nu àwa náà mọ̀ sí i a sì mọ̀ pé irú kéèsì bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ so a sì fi ń pàrọwà sí wa pé ká ṣe investigation dáadáa kó tó di pé a fọmọ fún anybody nísìn ọmọ ti bẹ̀rẹ̀ medicine ó ti wà ní school gbàdúrà wa fẹ́ tán ọ wà mọ̀ mú àwọn fatiwa wa pé àwọn ní obìnrin ò gbọ́dọ̀ mọ́ mix pẹ̀lú àwọn ọkùnrin bó ni ọmọ tí ń ṣe medicine ò ṣe ní mix pẹ̀lú àwọn ọmọkùnrin so ẹ dákun ẹ jẹ́ ká ronú sí kíní dáadáa kọ́lọ́n kó ṣàánú subhanakallahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.